كل شيء وهو الحي القيوم لا إله إلا هو وهو إله الأولين والآخرين والصلاة والسلام على خير خلق الله نبينا محمد عليه أفضل الصلاة وأتم التسليم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. À ń fi àsìkò yìí kí gbogbo mùsùlùmí àgbáyé tí Ọlọ́run bá sì yọ̀ǹda fún kí wọ́n lè máa wò wá àbí gbọ́ wá ní ibikíbi tí a bá wà nínú àánú Ọlọ́run àti èròǹgbà rẹ̀. Ọlọ́run kádàrá ká nípàdé pẹ̀lú àwọn apá kan nínú àwọn ọmọ ìyá wa, àwọn tó ṣe wípé àti ẹran kan wàláhì àárò lẹ́yìn àwọn ìgbà díẹ̀ tí ó pẹ́ púpọ̀ sísìn àbí sóní ìpè àti ẹ̀ pàdé, ṣùgbọ́n ìgbà tó ṣe wípé nínú Sunnah Ọlọ́run tó ní ṣe pẹ̀lú ààyè yìí òun náà ni pé ó sọ di ààyè pàdé fún àwọn mùsùlùmí, fún àwọn àfẹ́sìn, fún àwọn olùpèpè sójú ọ̀nà Ọlọ́run, fún àwọn ẹni rí. Nínú tí Ọlọ́run bá ṣe yọ̀ǹda òun náà ni pípàdé ọmọ ìyá wa Malam Saidi Shaykh, kí Ọlọ́run bá kó bá wa dúró tì yín kó sì bá wa kún yín lọ́wọ́. Ní alẹ́ àná la tún gúrò wípé ẹ wà ráǹdì nílùú òjíṣẹ́ ńlá Muhammad Allahumma salli ala Muhammad wa sahbihi wa sallim, tí Ọlọ́run bá sì ṣe yọ̀ǹda ká lè bá yín pàdé. Ìpàdé yìí ó wá jẹ́ tó dùn mọ́ ẹ̀mí, pàápàá jùlọ ọ̀rọ̀ kan tí ọmọ ìyá wa Al-Imam Al-Kutubi tí wọ́n sọ wípé ìgbìyànjú tí ọmọ ìyá wa Saidi ń ṣe yìí wọ́n ní ìdìmọ̀ràn, orí ò ní mì àbí èyàn ò ní rìn kí orí má mì gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ. Anabi wa Muhammad alayhi salatu wa salam, anabi sì ní al-mu'minu mir'atu akhi. Àwọn náà lè lọ́rọ̀ kan àbí kejì ká tiẹ̀ bá ọmọ ìyá wa Saidi sọ. Lóòótọ́ pẹ̀lú ògo Ọlọ́run a rí àwọn àkíyèsí kan sí kejì àríra wa bá sọ, ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run a tún fẹ́ fi àsìkò yìí ká tiẹ̀ fi sọ̀rọ̀ kan àbí kejì nípa tó ní ṣe pẹ̀lú ipò ẹ̀sìn Ọlọ́run láwùjọ ilẹ̀ Yorùbá. Òun náà ni tá lè pè ní sunnatu nabiyyi sallallahu alayhi wa sallam fi biladi Yoruba bayna ams wal yawm. Kí ni ipò sunna ànábì nílẹ̀ Yorùbá ní àná ilẹ̀ Yorùbá àti òní ilẹ̀ Yorùbá? Mo rò pé Yorùbá máa ń sọ̀rọ̀ kan wípé ẹni tí ó sọ pé nǹkan báyìí yóò ṣe kó tó jẹ, ẹni tí ó sọ pé sunna nabi sallallahu alayhi wa sallam kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀, àbí ẹ̀yin ọmọ pera yín lálù sunna ìtì ẹ̀ sí sunna àti ẹ̀ máa ti ń jẹ́ sunna, àbí kò sí sunna ò tí ẹ̀ níbàtàn pẹ̀lú ẹ̀sìn Islam, àbí Islam gan kọ́ ni sunna, ó tọ̀ wọ́n ó ṣe kó tó jẹ o. Ìdí tí ó fà ni pé ilẹ̀ Yorùbá lánàá kò sí ọ̀pọ̀lọpọ̀ ààyè ọ̀pọ̀lọpọ̀ ìṣesí, ọ̀pọ̀lọpọ̀ àṣà tó ti di ẹ̀sìn látara súnà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kì í ṣe ẹyọ̀kan kì í ṣe méjì. Ẹ jẹ́ nǹkan ra wo àpẹẹrẹ kan ní bóyá bíi 18th century, kì í ṣe ká tó sọ pé 18th century. Tẹ́ bá dé àwọn ilẹ̀ míì nílẹ̀ Yorùbá ẹ máa gbọ́ wípé àdúgbò yìí òkè súnà náà ń pè, òkè súnà.
tí n bá ṣe mistake irú tí ń jẹ́ báyẹn ń bẹ lẹ́kọ̀ọ́ tí n bá àbí òkè súnà nílọrin òkè súnà lọ́pọ̀lọpọ̀ ìlú bóyá ní Abẹ́òkúta àbí lógùn state náà bóyá wọn kan súnà wo làwọn bàbá àná gbà lérò súnà wo náà gbà lérò tán fi ń sọ àwọn àgbègbè yẹn lókè súnà bákan náà gbólóhùn tó gbajúmọ̀ tí wọ́n máa sọ wípé ọlọ́run kó paná adẹ́bọrẹ́ kó gbé súnà ànábì ga bákan náà nínú ohun tí ò pamọ́ òun ni pé àwọn ìṣesí kan àwọn àṣà kan ń bẹ tó ṣe pé àwọn bàbá àná bọ́n ṣe ń ṣe nù tó bá bímọ tí wọ́n bá wá fẹ́ béèrè pé níjò ni wọ́n ó ṣe àkíkọ̀ ọmọ wọn wà níjò wọn ó ṣe súnà rẹ̀ tí wọ́n súnà ìyẹn ni pé níjò ni wọ́n ó ṣe níbàámu pẹ̀lú ìlànà tó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam so tá a bá ní ká máa ka eléyìí á máa kà ń so ni tó túmọ̀ sí pé àwọn bàbá àná náà mọ̀ wípé kò sí bí yẹn ṣe fẹ́ ṣe tó lè yọ Islam súnà kúrò nínú Islam ìyẹn lánàá báwọn bàbá yẹn ṣe wá rí i mọ́. naam. kódà kẹ́tó kò ń bí àná alhamdulillahi wa afdalu salatu wa atamu taslimi ala al-mab'uthi rahmatan lil alamin Muhammad ibn Abdullah wa alihi man walahu taba'a huda ilaykum min al-qahwi ba'd. mo kọ́kọ́ kí yín púpọ̀ náà. barakallahu fikum. ọlọ́mọ sí àbáwá sẹ́yìn lẹ́sùn olóore. barakallahu fikum. ẹ kú ìgbà wa lálejò. ẹ kú ìgbà dáwà nípa Muhammad sallallahu alaihi wasallam ẹ kú ìgbà lálejò. nípa súnà lánàá táwọn bàbá wa ọlọ́mọ sí àbáwá sí dáadáa fún wọn. tí wọ́n ṣiṣẹ́ lórí iṣẹ́ wọn bò háyà lórí ọ̀rọ̀ súnà. ẹgbẹ́ dákọ̀ àdúgbò lẹ́ẹ̀kan èmi wá rántí pé nínú Èkó wa nìkan tèmi nìkan lè ṣáyé náà ti báyìí nínú Lagos Island ọ̀tọ̀ ní òkè súnà ti Lagos Island Allahu Akbar lẹ́ǹkùlé ọ̀dọ̀ tèmi Ṣómólú ọ̀tọ̀ tún wá ní òkè súnà ní Ṣómólú nínú Èkó nìkan nù àyè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú Èkó nìkan. ṣé ẹ bá bẹ́ẹ̀ ni àbí ẹ̀yin lẹ sọ àbí ládùúgbò. àwọn bàbá ti sọ bẹ́ẹ̀ ní ìṣọlọ ló mọ iye ọdún náà. Allahu Akbar. ó wá ládùúgbò kan tán wá lè mọ̀ sí wọn ni ọlọ́mọṣà bá wa paná àdẹ́bọ̀rẹ́ kó wá bá wa gbé súnà ànábì ga ẹgbẹ́ wọ́n tún yàn pé súnà ànábì ọlọ́mọṣà wa wọ́n tún wá fi kún pé kó wá bá wa rẹ bídíà ṣètánì ilẹ̀ tí túmọ̀ sí pé àwọn bàbá òun súnà òun ó jẹ wọ́n lójú pọ̀ wọ́n bá tún wá rán wa lọ lé kéwú wọ́n bá rán wa lọ lé wọ́n máa ṣàdúrà ọlọ́mọṣà bá ń sọ ọmọ yìí ní àáfà súnà ẹ ti sọ ordinary àáfà súnà ọlọ́run dákun mọ́sá àti wàhálà àfa súnà nítorí wọ́n ti pé ipò súnà lánàá tẹ̀ ṣàlàyé òkèénú púpọ̀ ó sì fẹ́ ṣe bí ẹni rí di jókòó nílẹ̀ Yorùbá nìkan polówó ẹ̀. ẹ̀rẹ́ pé ìbámu sí tẹ̀ sọ yẹn yóò ti wá máa tako ọ̀rọ̀ tí wọ́n ń sọ pé ìgbàwo ni súnà ń gan dé ó ní ẹni tó mùsùlùmù wọlé tó kún bọ̀ ní pé ìgbàwo gan ló dé ọlẹ́bí ni wọ́n fún 20 mo ti gbọ́dọ̀ pé 20 ni wọ́n ká ní 20 years wọ́n ṣẹ̀ dé bí 20 years tí àwọn tó ti dàgbàdàgbà tó yẹ kí wọ́n kú sórí súnà gan táà tó ti lọ gbọ́ lọ́wọ́ bá wọn táà lè sọ yé wọn. ṣé pé orí àdúrà Ọlọ́run sàwọn ọmọ wa láàfáà súnà orí ẹ̀ náà kúlé lórí. bẹ́ẹ̀ ṣe wá kémi náà tún bá yín kí n kí yín lẹ́yìn níbi ọ̀rọ̀ yẹn oríṣiríṣi ipò àbáyé wọ́n mọ̀ sọ pé tó máa rí ìyá kan tó múra sẹ́sìn Ọlọ́run àbò ń gbìyànjú ní ìyá súnà mọ́sálásí dẹ́ bàbá súnà náà wà. bóbìnrin bá ilé kú ládùúgbò ìyá súnà náà máa ń wá kì í. Allahu Akbar. tó wà pé ìyá súnà òun náà yóò wẹ̀ ẹ́. wọ́n mọ̀ bùn ló kàn tó náà gbà pé tí ìmọ̀ ẹ̀sìn bá ilé yóò yàtọ̀ láàrin wọn òun ló kọ́ nítòsí. èyí náà fi máa ń perú àwọn ìyá báwọn ní ìyá súnà. bó jẹ́ pé ìjọ náà lọ gbogbo obìnrin ló yẹ kó mọ̀kú ẹ̀ lóòótọ́ o àmọ́ gbà pé yòó ló lẹ́kọ̀ọ́ torí ẹ̀kọ́ rẹ̀ náà tó wá fi ń fóun ní ó kọ́ ìyá súnà. tó túmọ̀ sí wípé àwòrán súnà lọ́dọ̀ àwọn bàbá àná kì í ṣe nǹkan tí wọ́n mú ní wọ́n gbà pé Islam tọ́lọ́ anabi sallallahu alayhi wa sallam wa ń lọ pẹ̀lú súnà anabi ni nínú àdúrà láti rí yìí nínú ìṣesí nínú ẹ̀sìn wọn níjó ní súnà ọmọ yìí àdúrà tẹ tún wá sọ lẹ́ẹ̀kan ìfẹ́ ká tún fẹ̀ lójú ni tábà ní ọlọ́run ajá wọnú àdúgbò kákan máa ya agboolé wọn kákan kọjá ní street wọn àdúrà yẹn wípé ọlọ́run kó gbé súnà anabi ga
kọ́ wá rẹ̀ bídíà ṣètánì ilẹ̀ wọ́n ṣe àfitì súnà sọ́dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad wọ́n wá ṣe àfitì bídíà sọ́dọ̀ ṣètánì torí pé anabi sallallahu alayhi wa sallam àti ìlànà rẹ̀ àwọn wọn lọ fi siratin mustaqim ash-shaytan wa awliyahuhu àwọn wà ní fi sabilin al-ghayy fi sabilin al-mahlak àwọn bá tí wọ́n lọ lọ́nà ìparun ni so tó túmọ̀ sí wípé wọ́n fi bídíà tì sọ́dọ̀ ṣètánì ẹ wo ìgbà táwọn bàbá yẹn ti ń ṣe àdúrà yẹn tó ṣe pé kò sí ẹnìkan tó láyà lónìí kódà kó jẹ́ ẹni tó ti wà lọ́gọ́rùn-ún ọdún tí ò ní ẹ̀ àdúrà àwọn bàbá tí ò ju 18-14 náà rárá Ọlọ́run mọ̀ gbà yẹn gbogbo àwọn nǹkan yìí yóò jẹ́ ká máa mọ kí ni àwòrán súnà ládùn àwọn bàbá yẹn kódà bó ti jẹ́ pé bí wọ́n ṣe rí i mọ́ ni wọ́n ṣe é bó ṣe yé wọn mọ́ ṣùgbọ́n wọ́n gbà wípé tí ń jẹ́ súnà ní ìṣesí iṣẹ́ ọ̀rọ̀ níta ànábì ní ẹ ṣe salawatu rabbi wa salamu alayhi ànábì tó mú ìsìláàmù wá òun náà ló jẹ́ ó yé wa wípé ìsìláàmù yìí o kò sí bí ẹ ṣe fẹ́ ṣe nínú ọ̀rọ̀ kan mo gbọ́rọ̀ kan tí ẹ sọ́njọ́ kan Ọlọ́run kó ṣàlékún tàwfíìkì rẹ̀ wípé ẹ má jà tanra wa jẹ tá a bá fẹ́ kí ìrun wákàtí márààrún níbo lẹ ti rí wípé zuhuri raka mẹ́rin ni kò sì sẹ́ni tí ó ta ko wípé raka mẹ́rin zuhuri lónìí ẹ jẹ́ ká kí mẹ́fà mẹ́rin yẹn náà ni ó sì lè banú alukur'an ta ló kí bẹ́ẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad ni ìwọ tó wá kí yẹn níbi ìrun ó yẹ kó mọ̀ wípé ànábì tó múrun wá òun náà ló mú ká wọṣọ rẹ̀ wá òun náà ló mú jáàbù wá òun náà ló ní pé má sọ̀sọ́kúsọ má rìnrìn kúrin kò sí ti ń jẹ́ ẹ̀sìn gbogbo òun tó mélé yìí wá èyàn ò sì gbọ́dọ̀ ṣe yàtọ̀ láàrin ẹ̀sìn Ọlọ́run so mélòó la wá fẹ́ kà bó lọ́ọ́ sì wá gba súnà rẹ̀ èdè níbi irun tó níbi ìmúra tó nígbà súnà rẹ̀ níbi ọ̀rọ̀ sísọ níbi ìṣesí níbi ìgbéyàwó níbi ìtọ́mọ níbi ìkọ́mọ níbi ilé ẹ̀kọ́ pé mo fẹ́ establish ilé ẹ̀kọ́ àwa fẹ́ re ọmọ lórí ẹ̀kọ́ pé ọ̀nà wo la nábì gbé kalẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú tawhid èyí tó ní ṣe pẹ̀lú sunna tí àwùjọ ò fi jèrè. mo fẹ́ kárọ̀ kaza lórí kinní kan ládùúgbò. gbólóhùn pé ìrun wákàtí mẹ́rin là ń kì í torí àwọn èèyàn wa ń gbà mí ọ̀rọ̀ yìí pé dàrú mọ́ wọn lójú wọ́n wà ní ṣebí fárúdù ní ká kì í ní mẹ́rin ṣé sunna wà ní èyí náà máa dàrú sunna tó fi ń jẹ́ mẹ́rin anabuwa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ rẹ̀ òun ló fi lélẹ̀ sunna ni a máa wá jẹ́ sunna tó ń wàjíbà sunna tó jọ́ràn yàn tẹ́lẹ̀ bá anabi ti ṣe nù. ìbá ní sẹ́rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó kẹnu ni torí pé tabani ká wọ àdúgbò yẹn ìyìn nífẹ̀ẹ́ ká wọ̀ ṣùgbọ́n torí pé tabani ká wọnú àdúgbò yìí ní tá kọ́kọ́ béèrè ni pé kí ni gbólóhùn sunna kí ni pìlẹ̀ kẹ́límà sunna ó wà nínú alukur'an ó wà lórí ahọ́n òjíṣẹ́ ńlá Muhammad àwọn nǹkan yẹn dẹ̀ nítumọ̀ position kọ̀ọ̀kan ààyè kọ̀ọ̀kan sunna yẹn nítumọ̀ òun ló fà tó fi jẹ́ wípé tí wọ́n bá pe gbólóhùn súnà láyé àwọn sàábé ní tí wọ́n ń gbà lérò ni pé ta'alimul islam gbogbo ń tà nábì mú wa aqidatan wa manhaja sulukan wa ibadatan so bóòlù ti yẹ kẹ́ tó máa ń sọ pé súnà nábì aleikum bi súnà tí tà nábì ń wí ìyẹn ni pé súnà bó ṣe ṣe ṣùgbọ́n àgbọ́yé kan òun ló bí èyí tẹ̀yìn tún sọ òun nígbà tó ṣe wípé àgbọ́yé ìmọ̀ fíkíwù táwọn bàbá àná gbìyànjú tó ṣe pé tó máa wá ń ṣàlàyé àwọn àbúwábù kan nínú fíkíwù pé wọ́n ní súnà lélẹ́yìí so mùsọ́láwù ni ìyẹn ni pé ìgbékalẹ̀ àwọn àfẹ́sìn ni nínú àwọn àbí ká ní apá kan nínú mọ̀ ẹ̀sìn ni wọ́n ń pe súnà báyẹn gbólóhùn súnà lọ́dọ̀ àwọn ẹni àná ó lè túmọ̀ sí at-tawhid aqida àdìsọ́kàn mùsùlùmí irú ẹ̀ lọ́pọ̀ gbogbo àwọn àfáàtàn ṣe tírà lórí sunna as-sunnatu lil-imam al-Barbahari al-imam Ahmad ọmọ wọn ibnu abi asim so ibnu abi az-Zamanayn àti gbogbo orú wọn bẹ́ẹ̀ tí wọ́n ṣe as-sunna kẹwàá wò pé kí náà ń sọ lórí ọ̀rọ̀ sunna òun ni tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn wa mana la ilaha illallah shahadatu la ilaha illallah sifati Ọlọ́run ìròyìn ẹ̀sìn pé ń sunna ní tí wọ́n gbà lérò ni pé gbogbo àwọn tó bá ti kó lórí agbọ́nrin yìí wọ́n ti yà kúrò níbi sunna òjíṣẹ́ ńlá Muhammad bó wọn á ní sunna síwájú mọ́ra àkídà torí pé mọ̀fúnmù kan ní àgbọ́yé kan nu
nínú sunna ó lè mí ní hadith ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad anabi sallam tó ní tí ẹ bá fẹ́ yan imam ẹni tẹ́ tì síwájú a'lamukum bil Qur'an ẹni tó máa al-Qur'an jùnú yín òun ni kó kírun tẹ́ ẹ bá wá rí a'lamukum bis sunna as-sunna ń bẹ̀ yẹn bí maana al-hadith ìtumọ̀ hadith ni so ẹ̀yin fẹ́ ká dádúgbò yẹn torí pé ẹ padà máa yanjú ẹja kọjá kárí lọ ká padà sí ìsìláàmù sunna nílẹ̀ Yorùbá ìyẹn náà bẹ láti lọ ìfẹ́ ká jáde ń bẹ̀. àlùbáríkà tí Ọlọ́run bá fi sí sunna yẹn Allahu akbar ẹ rí i pé àtàyè àná tá à ń dakọ̀ yẹn àwọn bàbá tó ti lọ la mú àpẹẹrẹ wọn wà títí tí ìsìn náà tá à ń sọ ìgangan gbogbo àwọn tí ń takò náà wọn àtakò kọ sunna gangan náà ẹ pé náà fi máa ń pè mọ́ra wọn ẹ pé sunna yẹn sunna tó yẹ pé ó ní ìròyìn dáadáa tí kìí sin tí ẹ máa ń sá fún ẹ pé káwọn àtẹkẹ́ ti gbọ́ ìpele yìí kò ṣeé pè mọ́ra ibi bídíà náà ni. a da àdúgbò tẹ̀ sọ àdúgbò yìí ẹ ti ń sọ̀rọ̀ as-sunna fil yawm tó nínú sẹ́ríta nana ǹjẹ́ àwọn bàbá àná ǹjẹ́ wọ́n mọ tí ń jẹ́ sunna torí wípé ọ̀rọ̀ àwọn bàbá àná yẹn kò sí bá a ṣe fẹ́ ṣe alhamdulillah a bá ń sọ̀rọ̀ àwọn bàbá àná à ń sọ̀rọ̀ àwọn bàbá tí wọ́n jẹ́ mùsùlùmí tán fi ìsìláàmù lọ́lẹ̀ nílẹ̀ Yorùbá àwọn làwọn bàbá àná àwọn bàbá yìí wọ́n gbìyànjú ọ̀dà ẹ̀jẹ̀ kọ́kọ́ má pẹ̀rẹ̀ kan wá bàbá Kamali rahimahullah so àwọn náà ti wà nínú tabaqatu al-ulama tí wọ́n lọ nílẹ̀ Yorùbá tó ṣe yẹ pé irú àwa bá a ṣe mọ àwọn ọmọ kéékèèké yìí táwa bá ẹ wo àwọn ọ̀rọ̀ kan tí bàbá Kamali tí wọ́n sọ níjọ́ tán bóyá bàbá ń ṣe tafsiri ni kìí ṣàsọ́lẹ̀ o Malam Said àsọ́lẹ̀ nínú Ìsìlámù òun tún nítumọ̀ míì wàsíyànù òun tún nítumọ̀ ju wàásí lọ wọ́n ń bọ̀rọ̀ lọ lélẹ́yìí torí pé wàsíyà téèyàn bá ti sọ ọ̀rọ̀ téèyàn ò ní gbàgbé mọ́ wà láyé dìímú ìsíláyé má dìímú yóò mọ̀ bẹ́ẹ̀ so anabi sàlá níjọ́ táwọn sàábé bíi pé wọ́n ní anabi àdìsí al-Ibadu ibn Sariya tí wọ́n ń sunkún ẹ má jáyà sọ̀rọ̀ wàsíyà yìí tó fẹ́ ká dàdúgbò yẹn níbi tá a ti lọ òun ni pé bàbá kan ṣe tafsiri lọ ni bàbá wa dé wọ́n ń bọ̀rọ̀ lọ wọ́n ń sọ̀rọ̀ pé wọ́n mú àpẹẹrẹ ọkùnrin wọ́n ń ṣe fànà wọ́n yin bàbá kan nínú àwọn bàbá rẹ̀ wípé táwọn fi mọ́ ṣòkòtò rẹ̀ ojúgun lọ wípé eléyìí wọn ló sì ṣe déédéé lànà anabi wa Muhammad ẹ wo bàbá Kamali rahmatulahi alayhi níjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yẹn wọn mọ̀ pé àwọn kan kárọ̀ àwọn ń bá tafsiri lọ táwọn tó ti pé nǹkan kíkálẹ̀ ò tí ì gbajúmọ̀ ńjọ́ náà ṣùgbọ́n ẹ wo àníyàn rẹ̀ ẹ wo sẹ́ẹ̀rẹ̀ ẹ wo làwọn yẹn wọ́n ń gbé jáde pé tọ̀ ẹ bá ní táwọn kan bá ṣe kíníkà ẹ̀rí wọ́n wá wọ ṣòkòtò ẹ̀rí bá ṣe rí ṣòkòtò wọn ò tó lẹ̀ wọ́n wà ní. akramakumullah inú ọ̀rọ̀ bàbá wa Alhaji Àgbà rahmatulahi alayhi in táwọn àlùfáà sunna ó máa kó sínú síra àkídà sunna tá à ń pè ní usulu sunna sharihu sunna as-sunna gbogbo orúkọ rẹ báwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí àwọn àdàbíyà wa lọ rí ihu tafsiri Alhaji Àgbà jáde nígbà wọn ti tafsiri inna a'tayna kal-kawthara ṣé wọn pé ọkùnrin kan òun kàn délẹ̀ kan náà ló ní wọ kan tó bá láwọn bàbá Kamali wá sí kéwúyà alhaudu àbàtà kan bẹ́ẹ̀ bá nàbì ibi tí mo mọ ni o asóhun ni mari o tó nǹkan àbáwá Alhaji Àgbà wa bẹ́ẹ̀ tó al-Kawthara àwọn wa ní orí tó pọ̀ wọn ni al-khairul kathir àwọn wa bẹ̀rẹ̀ sí ní mú kí ni túmọ̀ orí tó pọ̀ tọ́lọ̀ ń fa nàbì ńgbà wọn wá kà débi àbàtà nàbì àbàtà tán kàn sunna ni o lọ́dọ̀ àwọn òfin ní àkídà wọn ní kọtíra àkídà láyé kàn máa fi àbàtà nàbì sí so bẹ́ẹ̀ nìkan bá dé tó bá ní táwọn bàbá òun sọ làádànù á ní ìwọ ni mo yé ìwọ ni kọ́ lọ́ọ̀rì tún kéwkún kéwù rẹ̀ mo tún wá rí fáyidà kan nú àwọn àlàyé tàn sí látàárọ̀ yìí wọ́n yẹ fa'idatun latifatun azima ó ní kí bá a ti ń sọ̀rọ̀ àwọn bàbá yìí á já sí pé àwọn bàbá òun gbólóhùn súnà àwọn ìtakò lafzan wala ma'nan wọn takò gbólóhùn súnà ìtumọ̀ tí sì ń jẹ́ súnà àti ìrìn tó jọ pé wọ́n ń takò nísìn wọ́n lè ṣe ń tó yapa sí látara pé àwọn mọ̀débẹ̀ o àwọn bàbá ta àmọ́ wọn ní sàtakò pé mọ̀jà gbọ́ súnà lẹ́nu rẹ̀ o àti ìdọ́dọ̀ yín àti ìdádúgbò yín àbọ̀ àdúgbò yín àdúgbò àwọn bàbá wa yìí sí ẹ wá wo kíní kan o báwọn bàbá wọn ò ṣe wá takò lánàá o láfúfán
wàlá ma'nan tí ń já sí pé gbogbo ẹni tí ó bá fẹ́ wà ńlànà àwọn bàbá òun ní tí ń bá ti ń jẹ́ súnà kò gbọ́dọ̀ takò lafzan wàlá ma'nan. ìtumọ̀ fẹ́ sọ gan lẹ sọ nípa pé tó bá jẹ́ pé n tẹ́ ń sọ ò ní wípé ẹ̀yin bá sí àwọn bàbá wa jẹ́ a wà sọ fún yín pé àṣesúnà gan ni iṣẹ́ tó yẹ kẹ́ ẹ bàjẹ́ tó jẹ́ sí àwọn bàbá yín tó kọ́ àti àpẹẹrẹ fún àwọn bàbá tó ti lọ. àwa la ń gbé sí àwọn bàbá gan. làwa gangan la wá sí kí ni o làwa bá sí ẹ̀ bàbá jẹ́. àti ń là àdúgbò tèmi à ń bọ̀ wá àdúgbò tèmi o àdúgbò tà náà ni ń já sí pé gbogbo ẹni tẹ́ bá ti ń gbọ́ ti ń pariwo súnà 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 á jẹ́ pé sí àwọn bàbá àdáná èjìdádù kọ́mọ bàjẹ́ nù a gbọ́dọ̀ tako gbólóhùn ni a sì gbọ́dọ̀ tako túmọ̀ rẹ̀. bàbá fẹ́ wà lórí sí àwọn bàbá tó ti lọ. lórí àwọn sábà tó ti lọ. Ọlọ́run kó kẹ́yìn pẹ̀lú àwọn ìyànnàná tí ẹ ṣe yìí tá a bá bojú wẹ̀yìn tí ọ̀rọ̀ bàbá Kàmálì tá a mú wa nínú àwọn ọ̀rọ̀ wọn tí mo tún rántí lásìkò yìí ọ̀rọ̀ kan bẹ tó tún fọ́nká ní àwọn ìgbà díẹ̀ sẹ́yìn tí bàbá sọ̀rọ̀ pé àtẹni tí ó ń bẹ̀rẹ̀ fún yàn tí ń kúnlẹ̀ fún yàn ọba rúkú ni ọba tẹ kọ́kọ́rọ́ ni ọba dọ̀bálẹ̀ ni àti wọ́n tán ṣe é fún tọ́ yọnu kan ṣerú ẹ̀ fún ẹ méjèèjì lẹ́rù jọ wájú Ọlọ́run. bàbá alájí àgbà mí náà mo fi ti ara mi. bàbá Kàmálì. tọ́ dẹ̀ mọ̀ pa máa gbé kiri. àwọn ọmọ wípé yọ ṣẹlẹ̀ ẹ wù àníyàn ẹ wù iṣẹ́ bàbá ní dídúró ní kíkiri Islam. Allahu akbar. àwọn akọ́tì àfa wọn wọ́n ní àfa Usmanu Danfodio ó ní wọ́tọ̀ ọba kíyàn ọwá ilé tẹ̀ ìfín wá ń débi òkú àtẹni ó tẹ̀ kíyàn àtẹni wọ́n tẹ̀ kí àwọn méjèèjì ni wọ́n rojọ́ wájú Ọlọ́run. ọlọ́mọ sábà kí àbá wà lábẹ́ súnà Ọlọ́run kó kẹrù wọn wàláhì wọn pọ̀ bẹ́ẹ̀ bàbá tí wọ́n pilẹ̀ Mahdi nìbàdàn Sheikh Abdulsalam àbí kí ló kọ́ wọn Sheikh Murtada rahmatulahi alayhi ìfẹ́ kí ọ̀rọ̀ súnà lánàá gbàsíkò wa ni a kàn má pẹ̀rẹ̀ kọ̀ọ̀kan nínú àwọn bàbá rí tán ti lọ yẹn ni ṣẹ́rí bàbá náà kò sígbà tí ìrántí ẹ̀ bàbá yẹn ìmọ̀ wọn o ìdílé kí wọ́n rí o bàbá Kàmálì làwa mọ̀ àtàwọn bàbá Ádámọ̀ gbogbo àwọn bàbá báwọn èmi mọ̀ wọn kí yẹn dá yẹn mọ̀ báyìí ṣùgbọ́n bàbá yẹn Ọlọ́run ọ̀kadàrà kí n mọ̀ wọn ìròyìn tí mo gbọ́ nípa bàbá náà kò sígbà tí ìrántí wọn bayni wa bayna rabbi wàláhi làdí mi sí máa ń sá kéèyàn lẹ́mìí òdodo Sufi náà ń ṣe tẹ́lẹ̀ ìjókòó à ń jókòó bóyá Tìjàníyà àbí nǹkan ni wọ́n tí wọ́n ń ṣe nígbà tẹ́sìn nígbà tí wọ́n ka tírà tí wọ́n rí òótọ́ kẹfì mọ̀ pé àwọn bàbá yẹn àníyàn wọn ẹ̀sìn Ọlọ́run náà fẹ́ ṣe torí pé ọ̀nà tí wọ́n ń jókòó yẹn tẹ́lẹ̀ ni wọ́n rò pé bóyá ọ̀nà tí yẹn lè gbà dọ́dọ̀ Ọlọ́run ọba nù nígbà tí wọ́n wá rí wọn wá sọ pé ìmọ̀ tó kún bọ̀ àwọn ọmọ kéwù wọn tí wọ́n wá kẹ́kọ̀ọ́ nílẹ̀ Lárúbáwá wọn wá sọ pé alárúbá kí lẹ mọ̀ táwọ̀ ọmọ Lárúbáwá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ rárá ẹ̀sìn Ọlọ́run ọba lélẹ́yìí kò ní ṣe pẹ̀lú Lárúbáwá kò ní ṣe pẹ̀lú èdè kò ní ṣe pẹ̀lú wọn ṣé nǹkan tẹ mú wá dé sànàbí sallallahu alaihi wasallam ló sọ alukurani sì sọ bí yẹn bá fẹ́ ṣèjọsìn bàbá wa wò ìyá sádùúgbò mi o àmọ́ fáyidà kan bẹ tí mo kọ́ lẹ́dọ̀ yín gbà mo dé yà yín ẹ máa ń sọ kíní kan ẹ ní Ọlọ́run ò bẹ́ nìkan tán ó yẹ kó wọnú àlàyé tẹ̀ ń ṣe bó ṣe rí nù kò bẹ́ nìkan tán Ọlọ́run ò bẹ́ nìkan tán kò bá Lárúbáwá tán bọ́n ṣe wà yìí bàbá kan Imamu Dhahabi nínú àwọn àfẹ́sìn ni wọ́n ní tírà kan kékeré báyìí wọ́n sọ ní al-ilmu yarhalu wa yabqa yarhalu wa yabqa torí pé tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ni pé ìmọ̀ ẹ̀sìn tó bá yá ó lè dárò ó lè wà nílùú kan ilẹ̀ Saudi lónìí nípa ìmọ̀ ẹ̀sìn alhamdulillah ó ti wà láàyè kan lánàá ó wà ní Egypt lánàá ìgbà tó stage kan Egypt náà mọ̀ wípé tó bá kan ìmọ̀ ṣẹ̀ríà mọ̀múláka ni àwọn tá a dà padà sí ìyẹn lónìí ṣùgbọ́n ti wà láàyè kan kò túmọ̀ sí wípé ó wà lè mọ̀ wá Saudi náà lọ gbére wọ́n bá mójútó tán bá mójútó yẹ̀bùkọ́ tán bá sì í lò yẹ̀rẹ̀hálù ó lè lọ Europe wàláhì ẹ̀sìn sunna nabi àtàwíìdù wà sunna ó lè padà síbẹ̀ òun ló jẹ́ pé Ọlọ́run nípa yẹn ìlú mamlaka náà kó tó di pé Sheikh Muhammadu bin Abdul Wahhab alayhi rahmatullah kó tó dé
ẹbọ kàmáwá jádínà bá a ṣe báwọn bàbá àná tán ṣe làwọn náà bẹ̀rẹ̀ yìí nífẹ̀ẹ́ ká dádúgbò yẹn ilẹ̀ Yorùbá la wà so as-sunnah fi biladi Yorùbá bàbá Murtada náà ẹ wíwá fi kankan. kí wọ́n ṣe kí ẹ má lọ bá ń láì ṣe pé mo kàn máa sí. barakallahu fik. èmi kí ó má dùn àrọ́bí. mo sì bàbá bàláyé. kọ́lọ́n kọjọ kọ́ bá fọ̀hún kẹwọn. bàbá yẹn kí n sàmà ṣàdúrà fún ọ náà. pàápàá jùlọ tó tún wá yà mí lẹ́nu jù náà ni pé ṣe wá rí pàápàá jùlọ tọ́nà bá fìyàn ṣe kòǹgẹ́ tó fìyàn ṣe kòǹgẹ́ ṣe dáadáa nígbà tó fi wà láyé tó bá tún wá kú tán tó bá tún wá rà mí pé Ọlọ́run à ń bẹ̀ ọ́ dákun máa ṣàlẹ̀ kún ọ̀kẹ́ bàbá yìí ló fi jẹ́ pé wù bàbá òun pẹ̀lú àwọn ṣẹ́dá ọba taari tó hàn taari pé Ọlọ́run bá fẹ́ ṣe kòǹgẹ́ lẹ́yìn wọn àmọ́ rí pé wọ́n sì kí ni wọ́n lọ bọ̀ sàárè wọn. Allahu Akbar. wọ́n lè fọ́tò wọn káàkiri wílẹ̀ tí fọ́tò wọn máa dùn tó bá sì ń tú tafsir àdúkò mójúkò tafsir wọn báyìí àbámá àdúkò mójúkò tafsir wọn báyìí ẹ̀ mọ̀ pé subhanallah sunna náà Ọlọ́run bá sọ ànábì sọ kọ́lọ̀ bá fọwọ́. Ọlọ́run bá kẹwọn ìfẹ́ kọ́ torí àsìkò wa ó kírun ní haramu àwọn sì fẹ́ kírun ní haramu tó lọ náà ẹ̀yin lẹ́yìn ní haramu yá yìí. ẹ wá já ẹja so pọ̀ mọ́ àti sunna bàbá wa lánàá ó dìgbà tá a bá dá àdúgbò gbò láti gbọdọ̀ wá bá sunna wò lónìí ọlọ́njà lè débẹ̀ ibi tá a ti wá fi ṣe táwọ́tẹ́ à ibi tá a gbà wọlé náà. bóyá máa parí tàwọn bóyá máa ṣe tàwọn bàbá tán àwa lọ kírun àti wá padà wá ṣe tèmi. àwa mọ̀ lásìkò tí tírẹ́nì ó gbé wa. ẹ má wọrí a máa bà tó bá wá já wálé àtúnṣanwó mi. ẹja máa bọ̀rọ̀ lọ. ṣé wàá rí súnà tàná ẹ rí i pé èmi rò pa àrè kọjá ni ṣùgbọ́n ẹ ti ń sọ pé ó fẹ́ máa pẹ́ tuntun torí pé ibi tí mo táwọ́tẹ́ ibi tá a gbà wọlé ni pé alẹ́ ni tí ó ní kèwú ní jẹ́ súnà tábà wí wọ́n ní súnà ẹ̀yin ò mọ̀jú súnà lọ ni ẹ̀yin ò lálùkùránì ni ẹ̀yin ò mọ ọ̀ràn yìí ò sí lọ́rọ̀ tí súnà alẹ́ ni tí ó sọ pé ti súnà báwo àti sọ̀rọ̀ tòní o ibi tí mo ti wọlé nìyẹn wípé ẹni tí ó ní súnà nábì báwo nílẹ̀ Yorùbá yìí gan nítorí a máa dé pẹ̀lú ilẹ̀ Yorùbá ni pé ìyẹn ni pé ẹni tí ó sọ pé súnà nábì báwo nínú Islam ibi tó yẹ ká gbà wọlé nu ṣùgbọ́n gbà tó ṣe wípé ilẹ̀ Yorùbá yìí náà ni gbogbo wa ti wá. nítorí ẹ̀ kọ́kọ́ kàn wá nu kọ́kọ́ kàn wá nu kó tó bí àwa ń palẹ̀ Haúsá yóò kọ́kọ́ bí wá ń lẹ̀ Yorùbá náà. níbi àyà suratu Ibrahim pé Ọlọ́run ò ní gbé ànábì kan àfẹ́dé rẹ̀ èdè tiwa kò sí ànábì Ọlọ́run mọ́ o mọ́tò sì wá gbọ́ o torí àtẹ̀wọ̀ ajá ànábì àwọn ṣe kí ta ló mèmí Kutubi ni wọ́n ní Kutubi ọdún lóhùn tó dà nábì wàláhù wọ́n máa gé ní wọ́n gé wọ́n náà ẹgbà wá o káwọn náà lọ́bí láàrin gbogbo Kutubu lóhùn tó dà nábì o kóhùn lọ́lọ́run gbé dìde ẹ̀láì mùsàkà Ọlọ́run kò ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ so tábà wá ní ká tójú bọ kí wá ní Islam sunna nabi tọ kí ni sunna nabi ní òní sẹ́ni kò síbà sí ní rọ̀bátọ̀ rẹ̀. ẹni tí ó bá wa tako sunna ńlẹ̀ Yorùbá yìí pẹ̀lú adúrú ń ta bá lọ́dọ̀ àwọn bàbá yìí tí ó tún wá bẹ́ẹ̀ tako sunna bísímì ó kọ àwọn bàbá yìí tó ṣe pé àwọn bàbá náà ń polówó sunna wọ́n fàdúrà polówó rẹ̀ wọ́n fọkọ àdúgbò polówó rẹ̀. ẹ má bínú ṣé kí n ra wórówóró tèmi náà ẹ jẹ́ ń wórówóró tèmi náà a lè ṣe pé àwọn bàbá náà gbìyànjú ẹ ń bọ̀ bẹ́ẹ̀ má bínú ẹ jọ̀ọ́ torí pé àwọn máa sọ pé àwọn bàbá yẹn náà la tún takò àwọn bàbá yẹn náà lọ ṣe nǹkan báyìí àwọn míì tó ṣe nǹkan tí ò dánú wọn kọ. à ń bọ̀ wá bẹ́ẹ̀ à ń bọ̀ á dádúgbò wọn. Ọlọ́run san ilẹ̀ san yìí ibẹ̀ láti wọlé sí. ariwo nu wọn tó ń tẹ̀sọ̀ funfun lẹ̀ o ariwo wọn tó ń gbé bọ́ọ̀dù wọlé o. á dé bẹ́ẹ̀. jama àwọn èèyàn ọ̀rọ̀ ọ̀tọ̀ nínú. ok àwọn ètò polówó súnà nu wọn lẹ̀ torí ẹ̀ lè ṣe ìyàsọ́dọ̀ àwọn bàbá tí wọ́n polówó. bí súnà ti rí lọ́dọ̀ wọn lánàá pé wọ́n fẹ́ràn rẹ̀ wọ́n pariwo rẹ̀ àmọ́ bọ́ọ̀tì ẹ̀ tí mọ̀ tán. ibi tọ́rọ̀ wà nù a padà síbẹ̀ pé bọ́tí wá ṣe lánàá òun o kò túmọ̀ sí kí gbogbo tán wá ṣe òun náà ló wá ṣe rẹ́gí òun náà tí wọ́n ló mọ̀ yan lẹ́ẹ̀kan pé wọ́n fẹ́ súnà wọ́n fẹ́ àmọ́ gbogbo ń tán ṣe kọ́ ló ṣe rẹ́gí rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ wọ́n mọ̀ wípé súnà ṣe òun lójú ọ̀nà ẹ̀sìn Ìsìlámù nù alìsìlámù huwa súnà wà súnà tú ìyá alìsìlámù ntí àwọn bàbá yẹn gbé lọ́wọ́ nù ṣé wá rí
àdúgbò bí tẹ́ fẹ́ ká yà sí wọn pé àwọn bàbá mi tán wá ń tẹ́ sọ́ọ̀lẹ̀ ńkọ́ kọ́dà omi burú débi pé aṣọ títẹ́ kọ́ bàbá tí omi ń lo àlìjànú nù àwọn bàbá àná tó mọ̀ pé ní àáfà alálìjànú nínú àwọn ẹlòmíì tí ó mọ̀ wípé òun tún kó bá àwọn bàbá yẹn níwájú Ọlọ́run ọba ni àwọn tó máa fi ṣe fáàrí ẹ jẹ́ kan mú example kékeré kan wá tẹ́nìkan sọ fún mi rí ó ní àwọn bàbá ẹni Ọlọ́run ó ní wọ́n ń sọ̀rọ̀ ó ní àwọn bàbá àwọn ní bàbá kan ó porúkọ bàbá náà ó ní kò sí ẹ pé mamasatiyeduhu idha masatiyeduhu yada ahadin lam tamussahunna. Allahu Akbar. Bàbá yẹn bó bá fi ọwọ́ rẹ̀ kan ọwọ́ ẹnìkan àbọ̀ kankan iná ò ní jó. sínú táyà àbí tọ̀mù. iná àlìkàmọ́ ni ilé ìbò gan ṣé kò ní ẹsẹ̀ yìí kò ní jó yàn. àwọn èèyàn di iná òyìnbó mu. tó yóò sí ẹ̀mí. wọ́n ní bá ti perfect sa. ó sẹ́mi kò sẹ́mi. mo ní bó lọ jẹ́ ó ní àwọn ẹni Ọlọ́run ọba ni torí pé àwọn ti tún bá débi pé ẹni tán bá fọwọ́ kàn báyìí ṣẹ́ẹ̀sì ẹ̀rọ Ọlọ́run ọba wọn á níbo ni wọn á ní kọ́dà nínú àwọn ẹ̀rí tó ṣẹlẹ̀ lórí ẹ̀ ẹ máa wo àwọn ọ̀rọ̀ ìjàpá àti yán níbo kọ́lọ́run ọba kò fi wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwùjọ ìmọ̀ ẹ̀sìn ti sún gbogbo àwọn wọ̀nranwọ̀nran yìí máa sọ lọ́rọ̀ kẹlẹ́ Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ karama fún àwọn bàbá yẹn ni o kẹfí máa pé ìfẹ́ ká dádúgbò yẹn ibẹ̀ nínú wọn tó bá rí bẹ́ẹ̀ tó bá ti pé ogun tẹ́ ẹ fi ń ṣàfihàn yẹn ẹni tí ń lálìjànú ẹni tó ṣẹbọ kú so fa amruhum ila Allah òun ló fà nígbà tí Fíráúnà nígbà t'Ọlọ́run gbé Musa dìde sí Fíráúnà tọ́lọ̀ jíṣẹ́ fún tí Ọlọ́run wá ní fatiya nígbà tí ń sọ fún wọn àti Haruna pé ẹ lọ bá Fíráúnà wa qula lahu qawlan layyinan la'allahu yatadhakkar àyà yẹn sá ń bọ̀ nínú Suratu Taha nígbà tó wá débẹ̀ tí Fíráúnà sọ pé tọ́ àwa tọ́ Ọlọ́run gbé wa dìde fa arsil ma'ana bani Isra'il tú àwọn bá ní Israẹli alẹ́ bí wọ́n bá gbà gbogbo àwọn tó sọ dẹrú tó ṣe tọ́lọ́run sì ti sọ gbogbo aburú tí Fíráúnà ṣe pé so inna Fíráúnà ala fil ardi nínú sọ àyà mi so nínú Suratul Qasas wa ja'ala ahlaha shi'an ó ṣe wọ́n lẹ́yọ yastad'ifu ta'ifa ibi tá a sáfẹ́ lò ní wípé ìgbà tí Musa bẹ̀rẹ̀ sí jíṣẹ́ immediately tó bẹ̀rẹ̀ sí jíṣẹ́ báyìí tó dọ́dọ̀ Fíráúnà ọ̀nà tí Fíráúnà wá ní tọ́ fama rabbukuma ya Musa wọ́n sọ pé ọba kan bẹ́ńbì kan wá ṣàlàyé Ọlọ́run wá júwe ọba rẹ fún mi kí n gbọ́. Musa ní Ọlọ́run ọba mi báyìí ni ọ̀kan ṣoṣo ni òun gan lọ́lọ́run ọba tiẹ̀ náà òun ló dá ọ òun ló dá àwọn tó sọ dẹrú nígbà tí Musa wá sọ̀rọ̀ ọ̀nà àkọ́kọ́ tí Fíráúnà ibi tá a fẹ́ lò lónìí tí mo fẹ́ pàkíyèsí nù ọ̀nà àkọ́kọ́ tí Fíráúnà fẹ́ fi àtàkì Musa ni pé fama balu kuruni lula tó gbà tí wọ́n tó dé lónìí tó fẹ́ sọ wípé sunna nabi sallam ó ní àṣẹ báyìí sunna nabi ní òsì tí ń jẹ́ mọ̀lúdì sunna nabi ní ẹ máa bọ sàárè kí lẹ̀ ń wá di sàárè sunna nabi ò fara mọ́ ẹ máa dàdí sọ́kàn sunna nabi ò fara mọ́ ẹ máa jókòó ẹ máa já Kùránì lẹ́yọ ọ̀pọ̀ ká ní ká pé ká Kùránì ẹ máa yomuyomu alákàlù jẹ́ ẹ̀yánná sàmọ́ iná lẹ́sìn náà káfà wọlé gbogbo àwọn wọ́nà yẹn kò sí dédé ìlànà nabi so wọ́n wá sọ fún wa yìí pé àwọn ẹni rẹ̀ ẹ máa wo ìlànà bí ẹni tó bá ti fẹ́ takotọ́ lọ́hùn bí ọ̀nà wọn ṣe ń papọ̀ Fíráúnà wọn sọ fún pé tọ̀ fama balul kurunil ula báwọn bàbá àná ṣe kà á ní ṣé nítorí ń sọ ni pé àwọn bàbá àná náà wọ̀ náà tí wọ́n bá ṣe èsì Fíráúnà ni òun lọ́kọ́ sọ èsì Fíráúnà ipe fama balu alkurunil ula ìgbà tẹ́yìn wá dé lónìí tẹ́ wá tó ní kinní kan Ọlọ́run ọba kan ọba àwọn bàbá àná tó wá lọ tún wọ́n gbọ́ gbogbo tó ń sọ yìí. ọ̀nà là ń wí à ń jò pọ̀ ni. sẹ́ni gbogbo gbólóhùn ọbẹ̀ bá tí àwọn àgbàlagbà jẹ́ kò yàtọ̀ sí ti Fíráúnà náà ń wí pé ńgbà tí wọ́n ń pariwo Allahu bá wà nísìnyí fama balul kurunil ula. ká sì mọ́ gbàgbé náà o anabi Ibrahim alayhi salatu wa salam ń gbóhùn ní òpó àwọn bàbá rẹ̀ yìí mú hàbí ìtàmà fílò lẹ́tí antum laha akifun. ẹgbẹ́ sì táwọn náà padà fọ ni pé hákàdá wà dán àléyìí àbá àná. ká tún má gbàgbé gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba pátápátá min awwalihim wa akhirihim kò sí ẹni tí Ọlọ́run ọba gbé dìde sáwọn àjọ wọn tí wọ́n fẹ́ jíṣẹ́ Ọlọ́run ọba fún wọn ní tọ́lọ́run ọba gbélé wọn lọ́wọ́ tí wọn ò kan ìṣòro wípé
àwọn táwọn wá bá àwọn bàbá àwọn tán ṣe ń kọ́ ṣe rí tabani ká tún dára dúró ládùúgbò yìí a máa wò pé kí ni àṣepọ̀ tí ń bẹ láàrin ọmọ ènìyàn tí wọ́n ń sẹ̀mí lọ́wọ́ ìyẹn ni pé gẹ̀rí àwọn àdúgbò yìí àdúgbò tá a gbọ́dọ̀ dún bẹ́ẹ̀ tá a gbọ́dọ̀ dún bẹ́ẹ̀ tí ẹ̀ mọ̀ níta yìí gbọ́dọ̀ dún bẹ́ẹ̀ ni pé lára wàhálà tá a nílẹ̀ Yorùbá lórí tó bí tọ́píìkì Islam Sunnah lánàá àti lónìí tọ́ àwọn bàbá yìí la sọ pé Sunnah ló wù wọ́n kàn fi lọ́lẹ̀ yìí àdúrà Sunnah náà ń ṣe yìí Sunnah náà ń polówó pẹ̀lú kán mọ́ sọ àwọn àdúgbò lókè Sunnah òkè Sunnah òkè Sunnah náà ń sọ káàkiri yìí tọ́ bẹ́ẹ̀ nìkan bá wá dé tá a wá pín kinní kan Sunnah lénìí tí ó bá tẹ̀lé lánàá àwọn bàbá wọn ìwádìí tó yẹ kó ṣe ni pé ṣé ń bẹ́nu Sunnah lóòótọ́ àbí ò sí ń bẹ́ẹ̀ bí ń bá lé tí ń bẹ́nu Sunnah ó gbọ́dọ̀ gbà á tó dábàá àwọn filẹ̀ nu tó bá ti wá ń fọkọ àwọn bàbá òun tún wá máa takun tí ń jẹ́ Sunnah la ilaha illallah kì í ṣe lànà àwọn bàbá òun ló wà mọ́ kí bá yẹ kí àwọn bàbá òun náà ni àfẹ́sọ́ o tábà tún wá wo kíní kan dáadáa lọ́dọ̀ àwọn bàbá àtàná tá à ń wí nǹkan kíní kan tún wá ń bí táwọn bàbá wọn. ẹ sáfẹ́ ká kó lọ́dọ̀ bàbá àná iná àwọn náà máa ń lòdì ní àwọn máa ń lọ Sunnah ní. àwọn náà máa ń lòdì ní àwọn bàbá àwọn tá à ń sọ nísìnyí àwọn kíní náà bàbá àwọn náà sẹ́yìn pé àwọn bàbá àwọn náà tọ̀ba kóòtù ni wọ́n bó ṣe rí nù wọ́n jura wọn lọ o àwọn bàbá tiwa bàbá tó jẹ́ ìmáàmù tiwa níjẹ̀ta ìmáàmù jẹ̀ta ló wa tó jẹ́ bàbá tèmi ìsìlámù ìmáàmù jẹ̀ta onímọ̀ọ́mù àná onímọ̀ọ́mù tèmi. wọ́n ti kọ́ mi eléegun nìyí tó ń gbégún sẹ́gbẹ̀ẹ́ yìí. irọ́ ni yóò irọ́ ni èmi ẹ máa dá àwọn gbogbo nǹkan báwọn ní tó dábàá ní amọ̀dọ́ wọ́n distract olúwẹ̀. pẹ̀lẹ́gún yẹn. àìgbégún lè wa wàláhì ilé lè mọ́mù nílé wa àìgbẹ́yọ̀ gbogbo tí bá ń gbégún tí ń jó sa àwa bẹ̀rù lè wa bí nǹkan mi ilé àfa sámú irọ́ sámú àmọ́kámọ́tò ládùúgbò níbo ni wọ́n lọ ní pé àwọn bàbá ti wá nísìnyí àfa gbà ní bàbá wa tó ṣe pé àwọn ládùúgbò wọn àwọn àmọ́ gbé tíra wa kéwù àmọ́rù kéwù náà máa ń kíjọ́ náà àléfì mọ́ ìdó bí ẹ̀ ha tuturu bí ẹ̀ hu a ihu a ihu àwọn bàbá kan wá dé àwọn àwò pé àléfì mọ́ ìdó bí ẹ̀ ha yìí eléyìí ń pẹ́ iṣẹ́ yóò yá ló bá tún do ní amẹ́rù ankari musera agbankafi obìnrin ẹ̀yin báyìí o èmi ò báyìí o balẹ̀ batasa jimankari darisari rasira wọ́n kàn máa wá gbá àyìnbàkí òfin àgànbàkí òfin àgànbàkí òfin bóòlù yóò ti gbọ́ kí ó yé mi eléyìí ẹgbọ̀yé ọ̀nà ọkàn máa ń gùn ni. àwọn bàbá kan wá tún wá dé àwọn tó wá ní àkàǹbà kí òfin tíró àwọn dòkítọ́rù wà láwọn fi kéwò yìí àti ẹ̀dùnkọ́ lọ́dọ̀ rẹ̀. lọ́dọ̀ ni ó yọ. ọlọ́sì ni ó yọ àbáyé lọ́dọ̀ lọ́dọ̀ àwọn àṣẹ ọ̀rọ̀ fúnra àwa yìí torí ńgbà náà tó bá ń kí àkàǹbà kí òfin mọ́wùká àwọn báyìí ẹ̀ ń sọ èdè tápà ní abẹ́ ń kéwù. bọ́jẹ́ ń sọ yẹn kan ìròrí tápà ló wà. wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní dé tápà tó fi ń kọ́ wọn jọ náà. ẹ wá wo àwọn ọba kan wá dé wọ́n tún wá ṣe kínní rọ̀ àwọn wá sọ di alif ba ta tha jim ha ṣe wọ́n ń sẹ́rọ̀ ni tọ́ àwọn bàbá tó kọ́kọ́ gbé tà kọ́kọ́ wá káwọn kan tó gbé kejì wá ìgbà gbé kejì dé àwọn ò máa sọ pé sọ fẹ́ bá sí àwọn bàbá wa jẹ́ ìgbà táwọn ìkẹta tún dé àwọn tààrin àwọn ò tún máa sọ pé èwo ni alif bá ta èwo ni ayin ọbẹ̀ kí n jọ̀nà ayin ni wọ́n pè èwo ni kẹ́kẹ́ kan jẹ́ takò wọ́n bìrì pé ẹ tún ṣe dáadáa ni alif bá ta àṣà yìí nìsín a tún ti ń pe kíní kan ní at-ta'limu bil aswat òun náà ti advance o ìwọ tó bá ti mọ yìí nínú kéwú ti rọrùn nísìn bọ́ọ̀ bá mọ kéwú ké láàrin oṣù mẹ́fà wallahi ọmọ Al-Qur'ani ké. ó ti pọ̀ jù láàrin oṣù méjì èèyàn kọ́ Al-Qur'an akramakumullah Ramadan tó lọ yìí mujawwadatan Ramadan tó lọ yìí ní kíkà fluently tí ó ka Al-Qur'an láàrin oṣù tí ó kò gbá Al-Qur'an rí o ẹni tó wọ ìsìlámù lónìí. ní Ramadan tó lọ yìí mo ṣe sẹ́mínà kan fáwọn tí ó mọ Al-Qur'ani ké 10 days to Ramadan pé ní bá débi kẹ́ ẹ rí tẹ̀jú ìdùkà o àmọ́ bá débi tẹ́ ẹ mọ̀ pé ẹ ṣe Kùránì ẹ sì máa kà á online ni kò tún ń ṣe pé ó kó wà fisika. àbẹ ṣe wá bá sí àwọn bàbá jẹ́ nù. ìbáṣẹ́ àwọn bàbá jẹ́ ẹ tún ṣe kí ni. a sì ṣiṣẹ́ wọ́n sì ń rálù Kùránì kí. kọ́mọ ṣiṣẹ́ àwọn bàbá ni ẹ̀ dànù. níbo mu wa ń lọ ni pé àwọn bàbá tẹ̀ ń sọ yìí àwọn kinní kan dé bá kan lẹ̀ wọ́n sì ń gbà àtúnṣe. wọ́n ń gbà pé ṣé léyìí ló yẹ ká lò nísìnyí wọ́n sì ń gbà á. kéwú táwọn èèyàn ó fi bí 20 ọdún kan tó lè ṣe wàlímà Al-Kùránì àwọn wa ń ké lọ́dún 7 péré wọ́n fi wá parí ibtidayi parí i'dadi parí thanawi
táwọn bàbá òun fa lè fàyè irú nǹkan bẹ́ẹ̀ lẹ̀ tí nǹkan míì náà bá dé bí ọ̀rọ̀ ìbádà tàwa ni àbáwọn bàbá wa sì ti ń ṣe ìbádà yìí báyìí sì ló yẹ kí agbègbà so yóò dìjà kò yẹ kó dìjà kò yóò dìjà ìlànà àwọn bàbá gan ni pé bí mi bá ti ń dé tí mọ̀ bá ti ń dé ìmọ̀ gbọ́dọ̀ mọ gbá ìmọ̀ kan mi ìmọ̀ gbọ́dọ̀ mọ gbé tó kù díẹ̀ káàtó mi fàájì àtàwọn pẹ̀lú alálùbáríkà gẹ́rílímọ̀ gàlúbì táwọn bàbá ń lékè kò wọ́n kán kékèkúkè bá ti pè sí wọn lẹ́nu. àfàwà Kutubi Imam Kutubi Ọlọ́run ṣe dáadáa fún yín Sheikh Fawaaz àti Malam Saidi ẹ dáhùn torí Ọlọ́run bóyá ká tọ́lọ́mbà kádàrá wípé a ṣe padà wá ọ̀tọ̀ ní tá a gbà lérò torí àsìkò ni àti ṣẹ̀dú nǹkan ṣẹ̀dú àmọ́ lọ mọ́sálásí nísìn ṣùgbọ́n agbálérò pé bóyá lè dé Islam Sunnah Nabi lónìí ilẹ̀ Yorùbá ni tọ́ ṣùgbọ́n àlàkólé ó kó àwọn orígun méjì mẹ́ta kan kápá kíyèsí sí kó tó di pa àmọ́ lọ. àníyàn nànẹ́ o àkíyèsí a kàn wò pé àwọn àwòrán tá a níní ká kàn mọ̀ yẹn sí alákọ̀ọ́kọ́ òun ni wípé sẹ́rọ̀rọ̀ àwọn bàbá àná tá à ń sọ yẹn mo fẹ́ ká di kinní kan kí ló fà tó fi jẹ́ pé bí ọmọ ànábì Ádámà àwọn ànábì Ọlọ́run la kà yìí ìpè kí ló dé tí wọ́n fi máa ń ṣe ihtijaj bil aba táwọn pé àwọn bàbá àná kí ló dé tó kan ọmọ ènìyàn máa ń rọ̀ mọ́ àwọn bàbá àná ní jọ tí wọ́n àti túbọ̀ àdánwò tí wọ́n kan ìtinúhù kékékékéké nù kó tó bẹ lọ́hùn pé Ọlọ́run pa àwọn eléyìí rẹ̀ wala yalidu illa fajira àwọn eléyìí wọn ò lè gbọ́ mọ́ kò sí ní tó bí so mo fẹ́ àdúgbò yẹn bóyá tí táwọn ọba padà sí tẹ́yìn bá wà papọ̀ kọ́ra ní Mákà ní kìnìkan ẹ dákun ẹ bá yanjú ẹ bá àdúgbò tá a kàn mọ́ sí wọn àdúgbò ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kẹ́ ẹ dé òun náà ni tí tuntun wá sínú làákàyè ní àìpẹ́ yìí wọ́n ń pè kìnìkan ní al-amanatu al-asbaqiyya Allahu akbar Allahu akbar òun náà ni àmánà àwọn tó kọ́kọ́ síwájú gbé àmánà àwọn bàbá àná yìí là ń sọ pé wọ́n sókè súnà wọ́n ṣe kinní kan tó bá ṣe pé n ta bá lọ́dọ̀ àwọn bàbá yìí ọ̀rọ̀ ẹbọ ìgbà ni òkè Ṣàngó ìsàlẹ̀ Ọya nǹkankan tí wọ́n ti fi lọ́lẹ̀ yẹn táwọn ọmọ mi bá ń dé kọ́dà kan ròótọ́ ó ṣeé ṣe ká máa rẹ́ni tí Sàtánì ó jókòó tì òun ló fà tó fi jẹ́ pé a máa ra àwọn apá kan míì tó máa sọ pé kíní kan pé ebi ṣéwù lágbájá náà ṣe bóun náà ń lọ síbi sàárè kíní kan al-amanatu al-asbaqiyya náà ń pè àmánà àwọn ẹni lè tá a bá ọ̀rọ̀ ní ìsìnbẹ́ bá bímọ mọ́nà Saidi tí èèyàn bá bímọ nínú fámìlì tẹ́ bá àkọ́bí yín tẹ́ bá ń rọ́jú téèyàn máa ń ṣe wàhálà lórí àkọ́bí. ẹ má bínú ṣe lálọ́lá ẹ yá ká máa ṣàrà lẹ́yìn kọ̀ọ̀kan. ẹni tí o bá lálọ́ àlá kọ́ lọ sáré mi sì wà lálọ́ ló mọ́ wa lórí àlọ́ àlá. so ibi tá a round up sí rèé o. ibi tá a máa round up tá a máa padà wáyé lẹ́ẹ̀kejì o. ẹ kàn pé kókó a kàn pé kókó ni. a náà ń padà bọ̀ tá a bá ti kéwòn. tọ nàrùjù kókórí we hope. ẹ ṣe bí tá a bá ti kéwòn tán ẹ ń lọ bí kò ní. ẹyin mọ mi yẹrẹ bá tu wa. so ṣùgbọ́n ju gbogbo ẹjẹ̀ ń wo náà ti máa rí tẹ̀sí ni máa lè pè pé kán fún mi 30 minutes. ẹ jọ 30 minutes yẹn kẹ́ bá wa kó jọ fún tàwa tẹ̀lé. ẹja round up sẹ́rí al-amanatu al-asbaqiyya tẹ́ bá bímọ àkọ́bí ọmọ yín yẹn bẹ́ẹ̀ ṣe ń rè wàhálà tẹ́ ṣe lórí ẹ̀ kò lè dàbí yóò pọ̀ ju àwọn ọmọ tí àwọn àbúrò tí ń bọ̀ lẹ́yìn lọ torí pé àwọn àbúrò yẹn ó sún máa kọ́ bí yẹn ju ẹ̀yin òbí gan lọ ẹ̀rí wọn jọ máa ṣe ẹ ṣe wàhálà lórí lọ madrasa lọ ṣe tàfíìs lọ ṣe kíní kan àwọn kílẹ̀tà òun làwọn èèyàn mọ̀ wá wò gẹ́gẹ́ bíi mìíràn níta fẹ́ lò ní bí mo fẹ́ so mọ́rọ̀ yìí ni pé àwọn bàbá àná sẹ́rí bí gbìyànjú tán ṣe yẹn orípa rẹ̀ ní àwa tá a ṣẹ́kù lónìí òkè súnà tán wí ẹsẹ̀ súnà paná adẹ́bọrẹ́ gbogbo àwọn àdúrà yẹn al-asbaqiyya tán ti ní àmánà yẹn tí àwọn èèyàn bá táwọn ok nísìnyẹn yẹ mọ example rulẹ̀ yìí wá àwọn tí wọ́n ti jáde bóyá kí n mú ní mamlaka arabiya àbí jamia islamiyya àgbẹ̀ kìíní kan tó bá ṣe pé àwọn tí wọ́n rìn lánàá tán bá rìn re ìníwọ̀n rìn re o
ìrìn rẹ̀ yẹn ó lapa lọ́dọ̀ gbogbo generation tán bá ń bọ̀ tó bá ṣe pé wọ́n rìn ibi yẹn igi tán bá lọ́lẹ̀ yẹn kò ní uproot tó bá yẹ pé fàájì náà fẹ́ ṣe àbí afẹ́fẹ́ yẹ̀yẹ̀ àbí tí ó kàn ẹ̀sìn Ọlọ́run bá kọ́ ni wọ́n bá wá àbí mọ́ ẹ̀sìn kọ́ yóò lapa so al-amanatu al-asbaqiyya yẹn ó ní nǹkan ṣe pẹ̀lú ìtàn bàbá àná gbé lọ́wọ́ tá a fi àwa padà líǹkì ẹ̀ sí Islam òní so bóyá gbogbo eléyìí pẹ̀lú ògo Ọlọ́run tọ́lọ̀ bá ní káyè gbà wá bóyá tí a bá mo wá fẹ́ ká wá fi kinní kan lọ́lẹ̀ dáadáa mo ti pàkíyèsí ńbẹ̀ lẹ́ẹ̀kan. ẹ dáhùn kí a tó fi lọ́lẹ̀ ẹ fi lọ́lẹ̀ o so a wà bá ọmọ yẹn àfa wa Saidi a ti sọ àwọn ọ̀rọ̀ lánàá èyí tó máa padà wá dé padà a ní àwọn wàsọ́yà kan náà tí a bá wọn náà sọ náà. kí ni ọ̀rọ̀ náà ni pé àwọn bàbá yìí kò tọ́ kẹ́nìkan kó máa lò wọ́n fi tako sunna ẹnìkan kò gbọ́dọ̀ máa lò kọ́ wọn fi tako sunna nabi sallallahu alaihi wasallam. ẹlẹ́ẹ̀kejì ó kọ sunna kò yẹ ká gbógun tì í kódà bá a bá rẹ̀ nìkan tí wọ́n ń ṣe sunna tóun náà ń pariwo sunna ìwọ̀n fi ń da nǹkan rú Yorùbá àwọn Boko Haram ti ń ṣe yẹn nísìnyí tẹ̀gbẹ́ sunna náà ń pariwo àwọn afi ń da nǹkan nítorí tiwọn káwa tako ti ń jẹ́ sunna táwọn bàbá wa ti ń lo ọkọ̀ fún tó dáa tipẹ́ nítorí yẹn bá ti ń ṣe bẹ́ẹ̀ ọ ti ń gbógun ti lànà àwọn àgbàlagbà ọ tún wá ń gbógun ti lànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ wá rí kíní wo agbára ńlá kan tí wọ́n bẹ́ ń bi sunna rí Allahu akbar èyí tako sunna láyé kó má jábọ́. ẹ jẹ́ tó fi kan kun àwọn ọmọ ìyá wọn jẹ́rìí máa ń pè kíní kan pé nínú àwọn ẹja lọ ọ̀rọ̀ inú àmọ́ ẹran tọrọ máa kádàrá pé wọ́n á padà wá ẹran mi létí khasisọ kan bẹ fún sunna Nabi sallallahu tó bá ṣe pé gbogbo àwọn tó ń gbógun tì í wallahi law kanu ya'lamun pé mo fẹ́ tó bá tẹ́ bá rẹ̀ tó fẹ́ àtàkì sunna òun lẹ́nu tó bá ti rí sunna báyìí kó sì ra gbẹ́nu ẹ̀ dákẹ́ kọ́ máa họ fún torí pé khasisọ sunna ni pé kullama tuharab kullama tataqawwa wa kullama tantashir tó bá yẹ pé àwọn ará Mákà lánàá tí wọ́n gbógun ta Nábì Islam tó gbé wá àsọpá wọ́n jọ rìn pẹ̀lú súnà ni tán bá mọ̀ ni wọ́n pẹ́ ẹ̀sà jẹ́ fílẹ̀ ẹ̀ máa dájú àmọ́ pé àní gbà bí wọ́n ṣe gbà sí náà lágbára súnà Nábì súnà Ọlọ́run ọba nìyẹn so ọkàn nídìí kéyìn ó dúró fún gbogbo ọmọ ènìyàn dúró súnà níbẹ̀ bá ṣe ń bá takò wàláhì bẹ́ẹ̀ ni ọmọ lágbára sí so kí ni wàá bẹ mú bí nùtọ̀ ó ní pé súnà tí èyí wá sí takò yìí àwọn yìí ń wá àwọn tó níwá làwọn fẹ́ takò ó wá dá kókò kan wọn kọ́ ní gbogbo ẹni bá ti pè rẹ̀ lálùsúnà tẹ́rọ́rìsì ni wọn o wọn wá lọ́ọ̀jù kọ pé anaya qaumi muslimun anaya qaumi muslimun mùsùlùmí lè mi ò bá yín já lùsúnà kankan mùsùlùmí làwọn mọ̀ pé ra wa kò pẹ́. so ṣe sá ẹ̀dọ̀ ṣe sá. súnà yìí kíni yóò ṣe takò ló bá di àwa gan ni alùsúnà ẹ̀yin náà ń jẹ́ bẹ́ẹ̀ yìí ń já sí pé ó kọ̀ yìí mọ bá wọn takò mọ nílẹ̀ Yorùbá yàrá táwa yanjú bí súnà ti sẹ́rí tó ń ká àtẹnudẹ́kẹ́tẹ́ ni ọ́ ni o àti dẹ̀ndẹ̀wúrẹ́ ni ọ́ ni o òkúrọ́ ni ọ́ ni o gbogbo ntọ́ ọba lè wò ó jẹ́ mọ́ gbógun tí tábà ti ń pè ló kọ́ tọ́ ọba ti wá gbà pé àwa yìí náà lálùsúnà sẹ́rí o ti kọ́kọ́ level alákọ̀ọ́kọ́ nù àwa ìpè àwa ajá yanjú kíní jẹ́ súnà ọtí àgírí ló kọ́ nù pé o ti kọ́kọ́ fọ ẹ̀hẹ́ tọ́ba ti àgírí yín o pé kíní ṣe àjọ máa fa kíní súnà pẹ̀lú ẹ̀rí nínú tírà Ọlọ́run àti súnà Nabi Muhammad sallallahu alaihi wasallam. wọ́n ti pèrò ní haramu fa wọ́n ti pèrò ní haramu. kíkẹ́ kama sí yẹn ni pé abala oní ti bàbá táwọn dákan bàbá àná yẹn ó yẹ ká tún wá bójú wò pé àwọn bàbá wo ló fẹ́ tó bàbá àgbà táwọn sanabu Muhammad sallallahu alaihi wasallam. gbogbo àwọn bàbá yẹn yẹn níbi náà sànà wa. ńgbà bá débi súnà lẹ́yìn súnà ò nínú musa rò pé onísà ni àwọn fẹ́ lọ bí afáwa Saidi Shittu ọ̀rọ̀ tí àwọn fọdílátù dókítọ̀ ẹ̀rí pé wọ́n ní ìjókòó kan pẹ̀lú yín lánàá ọlọ́mọ sábà wa sẹ́yìn lẹ́sùn lórí ànánà kọ́lá dé Medina a sì tún padà lẹ́nu èmi ti wá Medina tẹ́lẹ̀ àwọn Medina aláì bá nàbì ti ṣàdúrà ńjọ náà pé Allahumma habib ilayna al-Madina ka hubbina Makkah aw ashadda bí nǹkan ṣọwọ́ ọlọ́run jà fẹ́ràn Medina bá ti fẹ́ràn Medina bá jọ ẹ̀yìn nípa yìí ní sọ yóò ta ó ní sọ yóò ta nígbà tí tọrọ àforíjì ọlọ́run èyí ò ti lọ àwọn tí ó ti
àwọn ọlọ́mọ kí ó náà sì foríjì yín àdúgbò lọ́dọ̀ ọlọ́run kéde yẹ gbogbo àwọn yàrá tí wò ní mọ́ táwọn wí nísìn èsì níjọ́ mọ́ sáfọ̀kànbalẹ̀. tẹ́ bá ti sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ máa wojú kí la fẹ́ mú ni pé gbà dé Madinatu Rasulillah sallallahu ẹ̀rí kan fọdúnlá tó dòkítọ́ àtàwọn ọmọ Shaykh ní Madina yà yín wọ́n wá jókòó pẹ̀lú yín kò sẹ́ni tí ò mọ rírì ká pèpè sínú Sunnah ẹnì kan ò rírì kẹ́ mọ́ Sunnah là ń pariwo yìí nísìn kẹ́ni kan wá rí pé inú wọn pariwo Sunnah ni ó àfáà Sunnah alu Sunnah ni ká jẹ inú yóò mọ̀ dùn pé inú ilẹ̀ ni yìí ń pariwo yìí gbogbo àwọn àkíyèsí tí wọ́n wá pè yìí ẹ má gbàgbé o ṣé ọwọ́ òsì kọ́nà máa ní kéèyàn fi kéèyàn má fi jẹun. àwọn Yorùbá ló sọ pé owó sí. ọ̀rọ̀ gidi ọwọ́ ọ̀tún láàmú dìmú sọ́wọ́ ọ̀tún yín èyí sì fi máa náwó ní àyè jẹ́ àmẹ́ dìmú dáadáa kí Sunnah náà kò lè ọlọ́run bá ara yín lọ akramakumullah ẹ lè ká máa ṣe pẹ̀lú gbólóhùn kan. torí àsìkò ọ̀run so pàápàá jùlọ nínú àwọn èyí tí a fi parí níbi ìjókòó wa lénìí òun náà ni àbí ká ní ẹ́písódì aláwọ̀kọ́ ni ká máa wí part 1 so òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn kò sí bí yẹn ṣe lè ṣe Sunnah yìí wàláhì ìmọ̀ ẹ̀sìn yìí òun ni yóò guide yẹn sẹ́rẹ̀yìn ẹ̀yẹn máa ṣe rasidi yẹ̀kínì lọ kí máa gbé bọ́ọ̀lù ẹ máa rasidi yẹ̀kínì finishing ẹ̀yẹn máa ṣe rasidi yẹ̀kínì sẹ́ni gbogbo àwọn àfa Kutubi kìíní kan gègé káwọn wà ní okòócha nǹkan káwọn dà kán yanjú ẹ̀ torí pé ibẹ̀ ni wọ́n sọ pé kọ́ídà òṣùlíyà ẹ̀jẹ̀ káwọn ẹ̀fẹ̀ yìí ń lẹ̀ fáwọn ẹ̀fọn káwọn máa yanjú ẹ̀ ṣùgbọ́n nígbà tó máa sọ pé èyí tẹ̀ ṣe yìí kìíní ẹ̀yẹn parí pé àfẹ́ ẹlẹ́bọ ẹ̀yin ẹ̀ ṣe finishing so irú àwọn nǹkan yẹn yóò ṣèrànlọ́wọ́ pé because àwọn masáìlù kan wà àwọn ìmọ̀ ẹ̀sìn kan wà tẹ́ bá ti rí i pé eléyìí ó dà pé ẹ máa ń ṣe bẹ́ẹ̀ bóyá bí programu tẹ́ pé àfa ẹgbẹ́ ẹ dákun ẹ bá ń dá sí i ẹ má ṣàlàyé má ṣe bẹ́ẹ̀ o ẹ má pa àwọn àfa ẹ̀sìn pé ẹ má ṣàlàyé wọ́n tún ní kinní kan ẹ gbọ́ sí bó ṣe rí nu ẹ̀yin bá ti wá bá wẹ̀ hìn torí pé kọ́là Allahu kọ́là Rasulu òun ni kókó òun ni ìpìlẹ̀ so tẹ́ bá ti wá rí i pé ẹ fẹ́ bẹ́ sin Ọlọ́run ọba jẹ́ ẹ wá ṣe finishing àti rí yẹ kinní it's a goal ẹ̀yin kẹ́yìn ọkàn goal lọ. àfa Saidi Shittu nìsín ibo la fẹ́ tí wọ́n sí nìsín ẹ lè tiẹ̀ lọ sọ́dọ̀ àwọn sọ́fì táwọn sọ́fì lè wẹ́kọ̀ mọ́ wọn tí wọ́n ti fojú wọn hìgbà ẹ sì lè tiẹ̀ lọ sí ibòmí tó kọjá pé kí ni o tó kọjá pa ká gbìyànjú ká fi ẹ̀sìn àti ìmọ̀ ọ̀rọ̀ Sunnah tàjọ́ tó kọ́ àpapọ̀ yìí ó náà ní ká sí kí ni o. Ọlọ́run tiẹ̀ ní in ya'lamillahu fi qulubikum khayran yu'tikum khayran àfa gbólóyìn ṣé ìlànà Ọlọ́run Sunnah Nabi tawhidi ibi tí èèyàn bá tẹ̀ wá rí i pé èèyàn kàkíyèsí ẹ jẹ́ àpèrè àwọn sákìyèsí ìyẹn náà ń pè ní munasọ́hà nǹkan àmọ́ bẹ́ẹ̀ ṣe ń gba front yẹn ọlọ́run ò ní kún yín lápá ọlọ́run àjọ kan ṣoṣo ọlọ́run so naktafi bi hadha al-qadr bi idhnillahi ta'ala in tayassara al-awda ba'da as-salah. kí wàá fi kíní kan kún àná ti sọ látàná gbogbo dọ́tọ̀rọ̀ bá ti wá ń kọ̀rọ̀ àwọn ìjọba àyè máa bẹnu àtẹ́lù ìjọba ń gbangba o ó tako Sunnah o gbogbo ẹni bá ń pariwo Sunnah kì í wá rọrọ àwọn oníjọba dé káwa máa bẹnu àtẹ́lù àwọn. sẹ́ni gbogbo àwọn iṣu yẹn àwọn ọ̀rọ̀ ńlá ni tó máa ti ń pàkíyèsí kéèyàn sì máa. ọlọ́mọ sábà sí rán. Allahumma amin masallah yuwaffiqna Allahumma wa barik lana Muhammad wa sallam wa sallam subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum warahmatullahi. à ń padà bọ̀ láìpẹ́ o kọlọ́mọṣẹ́ ìṣòro. insha Allah. pẹ̀lú olúgbòhùn náà sì fi ń gbáyé. tẹ́ bá fẹ́ dá láṣẹ tẹ́ sì fẹ́ sọ̀rọ̀ kó sì máa ṣẹ tẹ́ tún fẹ́ ṣàdúrà kó ṣẹ Sunnah tànàbí ni ẹ lò àwọn ọ̀nà tànàbí là ní ẹ mórílé. ọ̀kan ṣoṣo Ọlọ́run ní ń bẹ. 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 kò má sí ewé kò má sí egbò kò má sáwúre kò sí gbèkúde kò má sí ọgbọ́n kò má sábùyẹ
nípa kádàrá tọ́lọ́hun ṣètò lórí aráyé ọmọ àdámà. La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní gbẹ̀rẹ̀ sínsìn ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àrìmọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àsokọ́lẹ̀ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní yíyẹsẹ̀ wòṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. àní òkà tájà ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. mo ní òkà kùsànrin ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. torí ṣebele lẹ́nu ṣẹ̀ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. gbẹ̀tùgbẹ̀tù ńkọ́ ààrẹ bọ ni. èmi ò ní bá wọn ṣẹbọ. La ilaha illallah ọ̀kan ṣoṣo ọlọ́run ní ń bẹ. èmi ò ní.